gẹ́gẹ́dẹ́ tún ti gbiná ẹ̀yin èèyàn mi mo kí wa o ṣé ti gbọ́ toró ṣẹ̀ṣẹ̀ jáde ní yàjò sìn ni wọ́n tún ti plan àwọn ológun wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ bàbá Tinubu o wọ́n ní plan eléyìí tán wá plan yìí ó worst ju the first one yẹn lọ wọ́n ló ó bá di bàjẹ́ ni ó brutal jẹ́ ń gbé ẹ débẹ̀ pa wọ́n ní bí plan wọn ṣe rí lélẹ̀ capture the president neutralize military chiefs seize the capital ìyẹn Àbújá ṣóǹgbọ́ capture the president kí wọ́n arrest bàbá kí wọ́n gbé bí ìgbà tí wọ́n ṣe gbé president Niger neutralize military chiefs ṣé o ti ń gbọ́ gbogbo àwọn military chiefs gbogbo àwọn army general gbogbo wọn pátápátá kan neutralize wọn seize the capital Àbújá ṣé ẹ̀dẹ̀ gbọ́ pé àná mo ṣe fídíò yẹn tí news yẹn jáde wípé wọ́n gbọ́ fèrèfèrè ní north àwọn northern gbọ́ wọn náà wọ́n gbọ́ wípé bàbá fẹ́ relocate capital Nigeria padà sí Lagos State ṣebí Lagos State ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó gbé lọ́bẹ̀ okay now wọ́n tún wá ní that was the alleged their blueprint àwọn tó ń plan coup yẹn coordinated unit define targets precise timelines a plan designed to collapse Nigeria's leadership within an hour ó ní wọ́n fi ní gbogbo blueprint gbogbo bó ṣe máa strike within an hour lásán ní gbogbo nǹkan tó fẹ́ ṣe yẹn capture the president neutralize military chiefs seize the capital láàrin wákàtí kan náà ni wọ́n fẹ́ ṣe nínú blueprint wọn tó jáde tó ti rí jẹ́ wá tó sáré gbé tẹ̀síwájú. An alleged plot to capture Nigeria's President Bola Ahmed Tinubu pivot inside Aso Rock. Investigator says the plan wasn't just a coup. It was a full-scale takeover of Nigeria's power structure. From the presidential villa to military command center, everything was a target. Ṣó ti gbọ́ àlàyé yẹn bó ṣe yí bí mo ṣe ṣe fún ẹ. Blueprint tí àṣírí yẹn ti tú bí wọ́n ṣe máa arrange kìíní yẹn because according to nǹkan tí mo kà fún ẹ sìn wọ́n ní it was not just a mere coup, it was a plan that is even stronger than coup. Bàbá Tinubu ẹ má jẹ́ ọ̀pá yín sáso villa ẹ má bọ̀ nílé o ọmọ Yorùbá ẹ̀ wo lè wo ṣé mo wí pé kò sí gbogbo ìgbà tí ó jẹ́ wípé táwọn ọmọ Yorùbá ò rí gbogbo ọmọ Yorùbá tó bá wà ní ipò kàkàkàkà báyìí wọ́n máa ń pa wọ́n ni o àsìkò ti tó ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù ẹ jẹ́ àfi tẹ̀m̀bẹ̀lẹ̀kú ìwò tó mi gbogbo ìjà rádaràdáre tí ò lórí tí ò nídìí ẹtì ẹ̀já gbé tì sẹ́gbẹ́ kan ẹ jẹ́ aṣẹ́ra wa lóṣùṣọ́wọ́ o ẹ jẹ́ awakọ̀ kínní látòrí bàbá Tinubu ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ti pa bí àwọn Abíọ́lá nǹkan àti gbogbo wọn tí gbogbo wájọ mọ̀ kò kì í sí justice lẹ́yìn ẹ̀ wọ́n kàn máa pa wọ́n dànù náà ni wọ́n kò pa wọ́n náà ni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ wá jẹ́ ká fi yé wọn wípé ó tó gẹ́ ọmọ Léfì ó ti tó gẹ́ wá wò wípé kí ló dé gan ẹlẹ́ẹ̀kejì tán máa plan coup lélẹ̀ ní last month la gbé fídíò jáde tí wọ́n ní wọ́n fún àwọn kan ní májèlé pé kí wọ́n fi sínú oúnjẹ bàbá Tinubu lóòótọ́ wọ́n tún bọ́ síta wọ́n wá dìbọ̀nkẹ̀ first coup náà ní last year ṣé o mọ̀ pé mo bọ́ síta tí gbogbo ẹgbà gbogbo tá a pariwo gbogbo media wọ́n ní rán ni wọ́n dìbọ̀nkẹ̀ it was later ni wọ́n ṣe wá bọ́ síta tán ní it was true náà wá lọ arrest gbogbo àwọn army officer army military general gbogbo wọn títí dé orí ìkan lára àwọn ọmọ Ìgbò tó jẹ́ Nollywood tí wọ́n plan tán share owó káàkiri àtàwọn clerics kan ní north ńbẹ̀ ìmí ló tún wá jáde tán ló wọ́ọ̀sì jù yẹn lọ bẹ́ẹ̀ sìn wọ́n náà wà péré náà fi ṣe kinní yẹn ẹjọ́ tó bá pa bàbá Tinubu mọ́ wa lọ́wọ́ kí lè rè wo àtèmi mi ò wá campaign fún wọn mi ò dẹ̀ fọ́ọ̀sẹ̀ kó lọ dìbò fún wọn ṣùgbọ́n mò ń wo ìtẹ̀síwájú ọjọ́ iwájú àwọn ọmọ Yorùbá ni tí wọ́n bá ti gbẹ̀mí bàbá Tinubu sórí àpèrè yẹn wọ́n ṣe dáadáa gbogbo president pátápátá tó ti jẹ́ ní gbogbo wọn wọ́n ṣe dáadáa ni wọ́n ń ṣe ọdún mẹ́jọ wọn tó ń pé ṣàǹgìlìtì àfẹ́lẹ́ tó bá kú láàlọ́ǹdẹ̀ láì bí ti Yar'Adua tí vice ẹ̀dẹ̀ complete ẹ̀ tó tún ṣe ti tiẹ̀ náà ok kí ló dé tí wọ́n wá fẹ́ kí Tinubu ṣe 8 years sí tiẹ̀ gangan náà ṣé Buhari ṣe dáadáa àbí àpariwo ìgbà tá fẹ́ já okùn ẹ̀mí Buhari nígbà tá complain toothpick ló padà ń yọ sí ẹnu ó lẹ́nibọ̀dì tí ìjọba owó bá ti tẹ́ lọ́rùn Nàìjíríà kó gba oko bòmí lọ abọ́ tí gbàgbé ní ẹdìyẹ ò máa tọ́ ìgbà tí Jonathan kí ló dé tán plan pọ̀ fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ kí ló dé tí military sọ pé àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ Buhari nígbà tó wà ńbẹ̀ ṣó ṣe dáadáa ni
ara ìyà Buhari ó wà lára nǹkan tí Tinubu ń jẹ torí pé òun ló padà wá tà fún wa tó jẹ́ kó rí president jẹ ṣe. Ara ìkanra ìyà yẹn ìwà táwọn èèyàn fi ń mọ́ bàbá Tinubu pò náà ló gbé wá, òun náà ló tún sọ pé ó tún máa kọ̀ntínú ibi tí Buhari bá dé. Ìyẹn wà lára ìyà tí àwọn Nàìjíríà fi ń jẹ bàbá Tinubu. Ṣùgbọ́n wá jókòó wípé kí ló ṣẹlẹ̀ gangan tí wọ́n fi wà after máa yìí àwọn nọ́dẹ́nà. Definitely gbogbo agbára tí àwọn nọ́dẹ́nà máa ń ṣe fún ìwọ àtèmi bẹ́ẹ̀ ni wípé àwọn ni Ọlọ́run ìwọ àtèmi. Tinubu ti ń kan agbára yẹn. Gbogbo kinní yẹn pátápátá ni Tinubu òkè ìṣòro tó wà ńbẹ̀ ó ti ń sọ di pẹ̀tẹ́lẹ̀. Tinubu ti wá pín ire, ó ti jẹ́ kí gbogbo àwọn nọ́dẹ́nà ẹ̀yà tó pọ̀ ní náà ti pọ̀ bàjẹ́ Fúlàní ní ìwọ àtèmi nìkan gbọ́ for a very long time, whereas Fulani has never been part of Nigeria. Ní ìgbà tí ìwọ àtèmi kéré ibi generation kan bá ti sọ àwọn tó jù wá lọ wàsó bí akọ́là ń gbọ́ ni wá Yorùbá zo Haúsá bíá dẹ̀bà ọmọ Ìgbò láti gbọ́ fùfú dé mẹ́ òkè ṣé ó dẹ̀ máa lajú kalẹ̀ àtẹ̀mí bẹ́ẹ̀ títà lùbọ́n máa kó wọ́ tá máa pa bàbá Tinubu mọ́ wa lọ́wọ́ kí lè rè tọ́ bá tapá òkè kí lè rè wọ àtẹ̀mí kí la fẹ́ jẹ́ mẹ́ ibẹ̀ ni kọ́kọ́ là lọ lára àwọn nǹkan tí wọ́n ṣe ṣáṣe fẹ́ gbàjọba ipe Tinubu ò gbọ́dọ̀ ṣe sẹ́kọ́tà because wọ́n mọ nǹkan tí bàbá Tinubu ní sínú ní sẹ́kọ́tà but àwọn nọ́dẹ́nà mọ̀ wípé it's up to something sẹ́kọ́tà yẹn ó máa fa kíkí for this reason gbogbo ọ̀nà ni wọ́n ṣà ń gbà wípé Tinubu ò ní ṣe sẹ́kọ́tà ó dàbẹ́ ni pé sẹ́kọ́tà yẹn gangan ni idán gangan wà kí ló dé mo wá fi àsìkò yìí sọ fún ẹ wípé gbogbo mọ̀wúrú tí agbára tí àwọn ará bí tí wọ́n gbélé àwọn nọ́dẹ́nà lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n fi ń ṣe bí Ọlọ́run ìwọ àtẹ̀mí nínú Nàìjíríà agbára yẹn ó ti wálẹ̀ ó ti wálẹ̀ tẹ̀lé mi wá wo fídíò. Tinubu right now is sitting on one of the hottest seats on the planet. He's under pressure. A lot is happening behind closed doors that Nigerians do not know. He's under pressure from the north, the Fulanis, and the northern leaders, to be precise, because they are the ones who are the northern leaders. There must have been some sort of agreement between Tinubu and Buhari before they gave him the presidency. Right now, it's like Tinubu is sidelining them, hence the attacks. The recent attacks and the attacks they've been attacking since Tinubu took power, all those are messages they are sending to Tinubu that we are watching you. You are not fulfilling your promises. Tinubu is planning something that Nigerians do not know. If you ask me, I think I'm not in favor of Tinubu. Don't get me wrong. I don't go missing my words. And I will talk about why I'm not in favor of Tinubu. Tinubu is kind of trying to reset Nigeria. And if he resets Nigeria in a way where the Fulanis will be paralyzed in the sense of power to be taken from them. Because if the Fulanis no longer have power, their jihadist attempt to Islamize Nigeria would die off. It would die off. Tinubu, if you find this video interesting, is kind of silently fighting and share to your with the friends Fulanis, so that they'll put their own with the comments. northern leaders, and they are not happy about it. Hence all the attacks, the recent attacks. Those were messages sent to Tinubu. Remember your promise. Do what we ask. Nigeria must be Islamized. This and that must be done. You promised to do this, you promised to do that, but you are no longer doing those things you promised. Even Shetima is part of the promise to Tinubu. The APC, that is the Muslim ticket, was also part of the promise. There were a lot of things Tinubu did while campaigning that were part of the promise. And now it appears like Tinubu is no longer following that path. And the people who went into agreement with him are upset. They are not happy. If you ask me, what the best thing Tinubu can do, if you ask me,
is to allow America military base in the north. Now, Tinubu should allow the Americans to have a military base in the north that will be monitoring them like a hawk. And if American military base is in the north, that will crumble them, cripple them, and sideline them forever. If I were Tinubu, that would be what I would do. Have this kind of solid cooperation agreement with America to have a military base in the north, a strong one at that, to cripple the Fulanis. Nigerians need to take power from the Fulanis. We need to cripple them so that their mission to Islamize Nigeria and to spread across Nigeria their Sharia laws would be put to an end. Power needs to be taken from the Fulanis in order for Nigeria to survive. Because if we do not take power from the Fulanis, Nigeria will continue to be under threat, under attacks. Tinubu should go into agreement with the Americans to have a solid military base in the north that will be monitoring the Fulanis. And after that, the Hausas will gradually take their place in the north, because the Hausas need to take their place in the north. Let the Hausas be the one that lead in the north. Gradually, you get rid of a lot of things that the Fulanis have established in the north. Power must be taken from them for Nigeria to have peace. Láì tí ẹ̀ lísì sí ọ̀rọ̀ ẹnu sísá wa kì í ṣe Yorùbá o, Ìgbò ni o. Tó bá tún jẹ́ Yorùbá bá sọ wípé irọ́ ló ń pa, analysis yẹn á yé ẹ dáadáa bó ṣe pieces ẹ̀. Ìwọ àtèmi mọ̀ wípé ó ní serious condition tí wọ́n fi support Muslim ticket tí wọ́n fi force down the throat to Baba Tinubu. Baba Tinubu dèrè òun rí wípé the only option tó lè mú wọn tó fi lè become president òun ni kí wọ́n accept Muslim ticket. Of course, yes. Gbogbo wa la condemn ẹ lọ́nà láì tá pariwo Muslim ticket. Ṣùgbọ́n Muslim ticket la kàn mention bí capture orí ẹ̀. Kí ni àwọn nǹkan tó wà ní abẹ́ tí Baba Tinubu tọwọ́ bọ̀ tó sign tó jẹ́ wọn ní òhò wípé mo ti gbà, mo ti gbọ́, tí n bá débẹ̀ máa ṣe. Ó dẹ̀ pé lára ẹ̀ ní kí Baba Tinubu kó Islamize Nigeria. Baba Tinubu dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ò ní lè ṣe yẹn tó bá declare bí wọ́n gbé ìgbésẹ̀ lásán ogun dé nìyẹn. Gbogbo western world leader pátápátá náà máa mọ̀ wípé Baba Tinubu ló dáná ogun sílẹ̀ Nàìjíríà lórí Islamization. Ẹjọ́ kí ló dé tí wọ́n force down the throat to Buhari àti gbogbo candidate wọn tó ti jẹ sẹ́yìn? Kí ló dé tó jẹ́ ọ̀fun Baba Tinubu nìkan? Torí ọmọ iná náà máa rán síná tó bá ti fẹ́ ṣe nǹkan burúkú nínú Nàìjíríà, ìsáídà kan lo Ìgbò àbí kan lo Yorùbá. Baba Tinubu wá gbọ́mọ́ wọn lọ́wọ́ sí ó wá lo ìwà tinú mi. Àgbàlagbà ṣenú kodoro, ohun mo máa ṣe wà nínú mi. Àgbàlagbà ṣenú kodoro. Gbogbo nǹkan wá ẹ̀sẹ̀tì pé tó bá ti débẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní ṣe in favor of the Islamization. Baba Tinubu ya gbójú sẹ́gbẹ̀. Ìyẹn ló ń provoke wọn. Ṣèbó ń gbọ́ káàkiri wípé Sultan of Sokoto ń béèrè lọ́wọ́ Baba Tinubu wípé ìgbà wo gan ni àwọn army tó wà, àwọn troops US tó wà Nàìjíríà, ìgbà wo gan ni wọ́n máa tó padà, àti wípé ìgbà wo gan ló fẹ́ release El-Rufai. Ṣé ẹ rántí ìgbà tí mo ti pariwo tí mo fún bàbá ní information yẹn nípa El-Rufai pé ẹ lọ gbé kẹsìsì pálí ẹ má jọ jáde mọ́. El-Rufai tẹ̀ ń rí kékeré yẹn ó lè dáná sun gbogbo àgbáyé. Ṣé bẹ́ẹ̀ ti rí Baba Tinubu ṣe ń ṣe géèmù yẹn lọ? Wọ́n ti rí àwọn Fúlàní sìn, wọ́n ti rí wípé gbogbo agenda wọn tí wọ́n expect pé Baba Tinubu ló máa bá wọn execute ó ti wà void. Hence, wọ́n ní second term ẹ̀ wọ́n mọ nǹkan tí Tinubu ní first term tó rí báyìí, wọ́n mọ nǹkan tí Tinubu lè ṣe ní second term. Wọ́n dẹ̀ mọ̀ pé ní tí Tinubu bá máa ṣe ní second term, wàláì aláwàláì kò lè pay wọn láíláí.
For this reason, gbogbo nǹkan tó bá máa gbà láti má jẹ́ kí Tinubu ṣe second term, òun ni wọ́n wá. Bàbá Délé Momodu, ojú gbà mí tì fún yín o nínú interview yín tẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ̀yin sọ wípé Atiku òun ni candidate yín kí wọ́n so presidency kẹ́sọ̀ ẹ̀ sí north. Bàbá Délé Momodu, ọmọ Yorùbá. Ṣé nǹkan mi ti wà náà rẹ̀ ni bàbá? Ẹbí kan mi dá wọn. Ìgbà tí Buhari wà bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ṣe jẹ́ kó ṣọdún mẹ́jọ tí ẹ sọ wípé kí wọ́n sọ̀nù ẹ̀ síbẹ̀. Gbogbo wa la mọ̀ wípé ṣe ni wọ́n ń zònù ẹ̀ káàkiri tó bá zònù ẹ̀ wá sí south wọ́n á tún zònù ẹ̀ padà sí north. North ló ṣe tí wọ́n tán Buhari. South ló kàn ọdún mẹ́jọ mẹ́jọ ni gbogbo wọn dẹ̀jọ máa ń ṣe. Bàbá Délé Momodu ẹ̀yin wá sọ wípé kí wọ́n lọ gbé fún Atiku kan sọ̀nù ẹ̀ fún Atiku torí pé òun ni candidate yín ṣó ti padà kan nọ́dánà ni. Ojú gbà mí tì fún gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin alábòsí àti alábọ̀dé àti ọlọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá ṣebí torí àtijẹ titi yín náà ni àbí torí ẹ mọ̀ pé tí Atiku o tó bá ti ṣẹnu re ńbẹ̀ á kàn sọ́dọ̀ yín ro titi gbogbo wa bẹ́ẹ̀ ni wípé Atiku yẹn ó gbé nǹkan re ṣe nínú Nàìjíríà nígbà tó wà ńbẹ̀ as a vice president. Bàbá ẹ ṣọ́ ara yín o ṣé rí àsìkò yìí ní yé 2026 wọnú 2027 ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá máa dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè Yorùbá mọ̀. Bẹ́ẹ̀ ni Tinubu ti finish wọn ní nọ́ọ̀tì. Kì í ṣe gbogbo ní àwọn tribe àwọn Fúlàní ni mò ń sọ o. Rí wípé gbogbo garagara wọn kàn déédéé rọ̀ lẹ́ẹ̀kan náà. Ibo lẹ ti rí tí Fúlàní tún ti lé fùrùkọ́kọ́ bí wọ́n ṣe máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Nàìjíríà wọn tọ́pẹ́ra wọn born to rule. Níbo iṣẹ́ ni Tinubu ṣe débẹ̀. Ṣé tún ti rí kùbù tó tún plan sí ibẹ̀ ní kọ́kọ́ la máa dé. Àwọn Haúsá ti ké gbẹ̀jáde wọ́n ti ṣe kí ni wọ́n ti wèrè bọlẹ̀. Wọ́n ní níbi tá a bá dé yìí àwọn ò gbà mọ́ kí Fúlàní kó ṣe kí ni kó máa represent wọn ní political post mọ́ nínú Nàìjíríà. The time has come for the Hausas. Ara iṣẹ́ tí bàbá Tinubu ṣe nìyẹn o. Ó ń fún gbogbo àwọn other tribes tó kù tí Fúlàní ti conquer ní north tó ti kó láyà jẹ tó wá jẹ́ Fúlàní nìkan gbogbo wọn náà ti fún lágbára padà. Gbogbo wọn náà ti mí torí wọ́n ti pa wọ́n fínfín. Gbogbo wọn ni bàbá Tinubu ti mí sí lára. Wọ́n ti sọ wọ́n di àyè padà wọ́n ti mí. Ọwọ́ wọn ti fẹ́ teku idà báyìí wọ́n ti ṣetán láti bèrè ikú tó pa bàbá ńlá bàbá wọn. Tẹ̀lé mi wá gbé lẹ́nu wọn. My Nigerians in Europe, hello. How do you send money to your family back home in Nigeria? I am introducing a new app to you called Lemfi app. Go to Google Play Store now. Download Lemfi app. Yes, and use it to send money to your family, friends, and loved ones. They are trustworthy, they are reliable, and with a good rate. Do you know that if you send money through Lemfi app, above €100, you are entitled to a €10 bonus? Oh yeah, what are you still waiting for? Run to the Google Play Store and download Lemfi app today and make use of it. In order for you to get the €10 bonus, don't forget to use my promo code YEYEDARA. It's only apply to the new people that want to download Lemfi app. If you have been using Lemfi before, you are not entitled to my €10 bonus on YEYEDARA promo code. So what are you still waiting for? Go and download Lemfi app today and thank me later. They are trustworthy, they are reliable with a good rate. Do not forget to use my promo code YEYEDARA. Lemfi níjà. Ṣó wá wo fídíò yẹn kó listen sí wọn dáadáa. Like ọdún wo ni ìwọ lè ever rántí again tí àwọn Haúsá ní northern part of Nigeria tí wọ́n ti wà vocal by tí wọ́n ti wà bold enough láti stand gidigba ní north wípé yes, I am an Hausa man. The time has come for us to shine. They have taken our shine before, but now, no, we are ready to shine back. It is our turn. Àwọn Hausa ti ń yá slang bàbá indirectly. Ẹgbẹ́ kìíní yẹn wá, Awa Lokan. Tó já sí wípé tí bàbá Tinubu bá kúrò nínú bẹ̀, tí Nàìjíríà ṣì wà tí wọ́n tó pè Nàìjíríà. Nigerians ò fẹ́ Fúlàní mọ́ as a president ní Nàìjíríà ó di wọ̀. Ibi tí géèmù yẹn lọ gangan sí nìyẹn. Any other northern leader tó bá máa take over again as head of Nigeria, it is going to be another tribe, either Hausa or any other part of the tribe. Kò ní jẹ́ Fúlàní, enough of Fúlàní again nínú presidency wa. We are sick and tired of them. Tó bá wá list sí analysis sister yẹn máa tún go back. Baba,
ẹ má lé àwọn US kúrò ṣe rí àwọn UK yẹn alábọ̀dé làwọn yẹn èèyàn ọ̀rẹ́ nu ò ṣe tẹ̀lé France àkúkú ti mọ̀ pé èèyàn àti Macron pàdé tó pàdé nìyí bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀tì partner pẹ̀lú wọn ẹ tètè sọ fún wọn kọ́ máa kọ́ ọmọ ogun bọ̀ kọ́kọ́ gbogbo kíní wọn kọ́ wá ṣe sí nọ́ọ̀tì ń bẹ̀ kọ́ jókòó ti àwọn Fúlàní síbi bẹ̀ torí ó máa ṣe kíni á prevent yes ó fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí wọn bá ti kúrò tán wà ń bẹ táwọn àmì yẹn wà ń bẹ tí gbogbo ẹ ń lọ bẹ́ẹ̀ wà á ní báwọn àmì ṣe wà ń bẹ àwọn US Army bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń pa àwọn èèyàn sísí ni àwọn terrorists ń pa àwọn èèyàn that is the last thing tí Fúlàní lè ṣe ní àsìkò yìí kò tún sí nǹkan míì mọ́ gbogbo agbára wọn politically Tinubu ti kọ̀ tẹ̀ gbogbo nǹkan tó fi ṣe gulegule lórí ìwọ àtẹ̀mí tó ṣe ń jẹ́ Ọlọ́run tó ń ríra wọn tó ń pera wọn ní born to rule Tinubu ti kigi bọ èyí tí ò tí ì gé dànù ó ti lu kò pé mọ́ ṣó wá rí US air strike last year December ó help the situation gan ni Ọlọ́run gbogbo ẹ̀ wọnú ara wọn ni nítorí gbogbo nǹkan wọ̀nyí tí bàbá Tinubu ń ṣe ni àwọn Fúlàní ṣe sọ wípé láì Tinubu ò gbúdọ̀ ṣe second term bàbá Tinubu ṣé ẹ̀ ń gbọ́ ẹ̀yin ọmọ bàbá Tinubu ẹ bá mi gbé àlàyé ìdọ́dọ̀ wọn ẹ jẹ́ kó yé wọn wípé gbogbo àwọn foreign kìíní tó lọ ṣe partner pẹ̀lú over insecurity àsìkò tí tó kọ́ máa sọ̀kalẹ̀ sí northern part of Nigeria èyí tó bá máa gbé wá sí south náà tó rán ti fẹ́ take over south ẹ ṣe bàbá ẹ má sùn lé o ẹ má sùn lé o bàbá bẹ ṣe wá wálé ẹ pè gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ bá wọn pe meeting ẹ invite gbogbo wọn ẹ má bẹ anybody jà ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ẹ̀yin lẹ gbé Yorùbá dání lọ́wọ́lọ́wọ́ ẹ sọ fún wọn kí oníkálùkù wọn bó ṣe máa ní láti lọ protect ibi tí oníkálùkù bá dúró sí omi ò gbúdọ̀ tẹ̀yìn wọ gbín ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù àjíire lẹ́nu ìdí ni wípé títorí titi yín bàbá torí gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe wọ̀nyí definitely ó ti ṣóòjù ni wọ́n bọ̀ wá fún wa back to back ìbànújẹ́ ọkàn ló dẹ̀ máa jẹ́ fún gbogbo wa ọmọ Yorùbá ọmọ kóòtù àjíire ta wà lábúrò ta bá ń rí gbogbo ẹ̀yin èèyàn wa bọ́n ṣe yín ṣìbá láṣìbolo tó ń jí yín gbé tẹ̀ ń sunkún tó ń pa yín tó ń ṣoríṣiríṣi bàbá Tinubu tẹ́ ẹ bá ti bá wa bá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ wọn á gbọ́ sí yín lẹ́nu ẹ̀yin ẹ bá wọn sọ̀rọ̀ tí ò bá ti gbọ́ àjẹyìn ẹ̀ níṣu bàbá ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ́lọ́ ti fàṣẹ yẹn sí yín lẹ́nu ẹ ṣàánú irú àwa wọ̀nyí ẹ ṣàánú àwọn arúgbó wa ẹ ṣàánú àwọn abiyamọ tó wà nínú oyún ẹ ṣàánú àwọn ọmọ ọwọ́ ọmọ ọ̀rìnṣẹ̀ àwọn ọmọ tí wọ́n ti lè sá eré kankan ẹ ṣàánú bàbá ẹ má ro ti wá wá o ẹ kàn ṣàánú ni wípé ẹ̀yin ni Ọlọ́run gbé síbẹ̀ nísìn ẹ̀yin lẹ wà níbẹ̀ sìn ẹ̀yin ni kẹ́ gbà wá gbogbo ọmọ Yorùbá ẹ já ara wọ ẹ̀bẹ̀ sí bàbá Tinubu ẹ má jẹ́ á sọ wípé kọ́pá yẹn gan ni kókó wá wo gbogbo ilẹ̀ Yorùbá wo sàkú ilẹ̀ Yorùbá ǹjẹ́ a tún ní ẹni radical politician kankan nílẹ̀ Yorùbá tó dàbí ti bàbá Tinubu mo mà wò títí tí mi ìmà rí yàtọ̀ fún Òṣòkò dẹ̀rẹ́ ìyẹn Fáyọ̀ṣe ṣé ó yá wo àárín gbogbo gọ́vnà sínétọ̀ mínísítà èwo lórí tó wà radical tó ní calculation bíi ti bàbá Tinubu tó ní strategy kò sí gbogbo wọn pátápátá wọ́n rọ̀ pẹ̀tẹ̀ bí ẹ̀kọ́ àwọn eléyìí wọ́n á jẹ ìgbẹ́ ìdí màálù nítorí nothing tí bàbá Tinubu ò bá ti rí nǹkan kan bá wa ṣe ojú Yorùbá máa bó bàbá ẹ ṣàánú ẹ jọ̀ọ́ orúkọ tèmi ò yípadà Ìyèdára Kowé ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi ṣe kíni má gbàgbé láti bá mi share fídíò káàkiri God bless you má sì gbàgbé láti like bá mi drop comment ẹ bye for now.